fẹ́ bá mi sọ gan-an lálẹ́ nìyẹn. Adédé gbọ́ ní láìpẹ́ yìí 5 days ago pé èèyàn tiwa Bọ́lá Tinubu tó ń ṣe president Nàìjíríà ó ní kí àwọn army kán lọ crush àwọn terrorists, àwọn bandits àtàwa tá à ń wá self-determination fún nation wa kúrò ní Nàìjíríà. Ó ti wá equate wa mọ́ àwọn terrorists and bandits. Àwọn tó ń káàkiri tán pààyàn ní márùn-ún, mẹ́wàá, lọ́gbọ̀n, lógún, 200 at one time. Àwọn tí wọ́n jẹ́ kí lẹ́sùn, tí wọ́n jẹ́ kí oko gbádùn. Àwọn tí wọ́n gbé ọmọ ọlọ́mọ tó máa gbé wọnú igbó lọ, tó máa gbé ọkọ̀ wọnú igbó lọ, tó máa béèrè owó ńláńlá lọ́wọ́ àwọn èèyàn ẹ̀. Àwọn wọ̀nyẹn ni bàbá wa Bọ́lá Tinubu ló wá equate àwa mọ́ o. Nǹkan tí mo fẹ́ sọ nípa ẹ̀ ó pé oríṣiríṣi díẹ̀. Ẹ̀kíní ni wípé a nídìí láti kìlọ̀ fún bàbá wa Tinubu yìí dáadáa o. Kó má fi ọ̀rọ̀ pé òun fẹ́ ṣe president Nàìjíríà kó má fi gba àtúbọ̀tán ara ẹ̀ jẹ́ forever tọmọtọmọ. A fẹ́ bẹ́ẹ̀ ni nítorí àwọn ọmọ ẹ̀, nítorí àwọn ọmọ ẹ̀ forever. Kò ní dáa kọ́ ọmọ ẹ̀ gbọ́ àbúrò mi Bọ́lá, kò ní dáa káwọn ọmọ ẹ̀ má lè rìn nílẹ̀ Yorùbá mọ́ o. Ibi tó ń gbà lọ nìyẹn. Ọ̀rọ̀ Nàìjíríà yìí ọ̀rọ̀ presidency Nàìjíríà yìí ká ẹ lára débi wípé you are ready to kill all of us Yoruba people so that you can continue to be president of Nigeria. Ó lè díẹ̀ o. Òun rò láti jẹrin àbí ìjẹta tí wọ́n ti sọ yẹn mọ́. Ṣé òótọ́ ni Bọ́lá sọ pé kán lọ crush àwa? Kán lọ crush àwọn àbúrò wọn, àwọn ẹ̀gbọ́n wọn, àwọn ọmọ àbúrò, àwọn ọmọ ẹ̀gbọ́n tó ń káàkiri tán pariwo Yorùbá nation, Yorùbá nation, kán lọ pa gbogbo wọn sọ́nà. Bọ́lá kò tọ́ sí ẹ̀, kò dá bẹ́ẹ̀. Àwọn ọmọdé ti ń sọ burúkú rẹpẹtẹ nípa ẹ̀ láti jẹta yẹn. Mo gbọ́ àwọn fídíò kan láàárọ̀ yìí nígbà tí mo jí, mo fẹ́ lè máa nu omi lójú fún ẹ. The kind of things that your Yoruba people are now saying about you is incredible. It's unbelievable. Ó mà ṣe o. Kí ló wà lọ́rọ̀ Nàìjíríà tó dìmọ́ kankan bí eléyìí? Gbogbo ayé ti gbà pé Nàìjíríà ti túkà. Gbogbo ayé ti gbà, má tanra ẹ. Tó bá láwọn tó wà around ẹ tí wọ́n ń rí nǹkan jẹ through pé òun ṣe president, má jẹ́ kán tàn ẹ́. Ẹni tí orí olórí bá ṣì ń tàn, ojú ẹ̀ kan ló sì fọ́, má jẹ́ kójú ẹ̀ kan yẹn fọ́. Ẹni tí ó bá wá ń tanra ẹ̀, ojú ẹ̀ méjèèjì ló fọ́ ẹ̀, má jẹ́ kójú ẹ̀ fọ́ Bọ́lá. Ibi tó ń bá lọ yìí ó lé o. Ó lé o. Ẹni tó ń rìn tí àwọn tìyá tọmọ tàbúrò tẹ̀gbọ́n tí wọ́n ní lè bá lódi ni o. Wọ́n ní lè bá pé kankan sí ẹdẹ lódi lásán, wọ́n ní lè ṣe o. Ó ṣe ń ṣe yóò dáa o. Ìyẹn ní nǹkan kíní tí mo fẹ́ sọ nípa kí n kìlọ̀ fún ẹ. Kí ló wà lára Nàìjíríà tó dìmú kankan bí eléyìí? Ìgbà kan wà tó lóò believe ní wá Nàìjíríà pé Nàìjíríà cannot work. Ṣé Nàìjíríà yìí ní ìbá tó wá dìmọ́ kankan? Ṣé ó bẹ́tà ju tijọ́ yẹn ni? Gbogbo ayé mọ̀ pé Nàìjíríà today is worse, a lot worse than the 1990s when you made the statement. Ó mà ṣe o.
díẹ̀ Bọ́lá. Àṣà ọmọ mi kan á ní ó já grade ara ẹ. Ó já grade ara ẹ ò Bọ́lá. Ó já record ara ẹ, ó já grade ẹ ní society, ní the future of your people forever. Nigeria will disintegrate, the Yoruba nation will exist forever. Gbogbo àwọn countries tán ti dàbí ti Nigeria láyé àtijọ́, all the empires broke up, but the nationalities in them exist. The Yoruba nation will exist. Nigeria cannot exist much longer. Yoruba nation will exist forever. You are destroying your future and the future of your progeny in that future of Nigeria. Ọlá kò dá bẹ́ẹ̀ túrò. O ní ìdí láti túrò. Nǹkan kejì tí mo fẹ́ sọ ni pé, as president of Nigeria, ṣé o mọ̀? Bọ́lá, ṣé o mọ̀ wípé self-determination according to international law and even Nigerian law which say that self-determination is an inalienable right of every nation in the world. The United Nations Charter, the International Covenant on Economic Development, the International Covenant on Cultural and Social Freedom, the United Nations Declaration of the Right of Indigenous Peoples, 2007. All of them say that every indigenous people, every indigenous nation has the right of self-determination. That right they don't owe it to anybody. They owe it to their creator, and nobody can take it away from them. That's what they mean by inalienable. You cannot alienate it. You cannot take it away from them. Yeah, and this, but one set out to me is every indigenous people has the right of self-determination, and because of that right, they are free to determine their political status in the world and their own system of economic development. Yeah. Oh, I'm bad, Bola. As president of Nigeria, even Buhari, Buhari Tamama sọ pé a lè máa ka Buhari wẹ̀ in intellectual growth and sophistication. A gbọ́dọ̀ máa ka Buhari mọ́ ẹ̀. Buhari tá a gbọ́dọ̀ máa kà mọ́ ẹ̀ yẹn. Ó smart enough láti dìde ní United Nations General Assembly. Ó lóun mọ̀ pé òun dẹ̀ gbà wípé the right of self-determination is an inalienable right of all peoples in the world. That it is even immoral to withhold a people's self-determination from them if they demand it. Nígbà táwọn èèyàn wá bèrè lọ́wọ́ pé àwọn kan tó peacefully. If they will go back and go and pursue their self-determination quest by peaceful means through a peaceful organization, then as president of Nigeria, I will have a duty to sit with them and negotiate with them. Yeah. Also,
Ìwọ́n tí ẹ báyìí wá sọ wípé rárá self-determination is a crime. Gbogbo àwọn tó bá ń ṣe ẹ lọ pa wọ́n sọnù, ẹ lọ crush wọn. Àbá kí ló dé, kí ló ń gbádùn tó bẹ́ẹ̀. Kankan tí ò mọ̀ nípa ayé, and yes, you have reason to be the president of a whole country and you don't know what is happening in the world. Ó mà ṣe o. Ó mà ṣe o. Buhari ní I know and I accept. Before the United Nations General Assembly, I know and accept that the right of self-determination is an inalienable right of every people in the world. That it is peacefully through a peaceful organization, then the Nigerian state will be obliged to sit down with them and negotiate with them. And the president already, Buhari, was also the president. Bọ́lá kò bọ́ sí o. Tàbá lọ́mọ Yorùbá kan lè kúrú ìwà tó kù yìí kó wá hold ara ẹ̀ out as an ignorant, an ignoramus as far as the affairs of the world are concerned. We are the intellectually sophisticated people of the African continent. And so pé ìkan lára wa tó ń ṣe president ó wá sọ irú nǹkan tó ń sọ pé kán lọ máa crush àwọn tó fẹ́ ṣe self-determination. Bọ́lá kò dá o. Then the final thing tí mo fẹ́ sọ nípa ẹ̀ ni wípé mo fẹ́ ránṣẹ́ sí àwọn ọmọ wa, gbogbo ọmọ Yorùbá. Tí Bọ́lá Tinubu bá insist on doing what he's saying now, then we will have to do what we have to do to protect ourselves. Because ẹnì kankan má bẹ̀rù, kankan má jẹ́ kẹ́rù bá wọn àtọ̀. Èmi bá ń jẹ́ Akíntóyè bàbá yín mò ń sọ fún yín. Ẹ má ní kankan lára yín, ẹ má bẹ̀rù. Laws exist in the world. Courts exist in the world. Àwa ò kì í ṣe oníjàgídíjàgan lérí máa ń yàn án kẹ́. Peacefully, in a sophisticated and orderly and intellectually sophisticated manner, làwa ń ṣe struggle to wa. Àwa ò kì í ṣe oníjàgídíjàgan o. Gbogbo ayé dẹ̀ mọ̀ yẹn mọ́ wa, wọ́n mọ̀ wá mọ̀ yẹn. So, ọ̀nà tá a jẹ́ tí tá a ti fi ń defend ara wa, ó wà ńlẹ̀ o. Ó wà ńlẹ̀. Nígbà tí Buhari ní ká lọ pa Sunday Igboho mọ́lé ní July 2021, Ọlọ́run ṣé wọn rí Sunday pa. Ìgbà tó di jọ́ kẹta àbí jọ́ kẹrin, àgbé case yẹn lọ sí court. But the actions of the government agents and the terrorists they brought with them was a crime, as illegal and criminal. Àwa Yorùbá ibi tá a ti ń bá àyàn jà ó máa clear lójú gbogbo ayé. That the actions of the government officials who came to Sunday's house in that night, bringing terrorists with them, that the action was a crime, was unlawful. And the court agreed with us. Ẹgbà táwọn òṣìṣẹ́ ìjọba Buhari wa máa dá wọn ní reason táwọn fi lọ ṣe yẹn against Sunday ni pé ó ń wá separation fún Yorùbá nation kúrò ní Nàìjíríà. Gbàtà adájọ́ dẹ̀ máa rule pé
Seeking self-determination for a nation in Nigeria is not a crime under the laws of Nigeria. Why? Because Nigeria is one of the makers of the international laws, at African law. The African laws say the same thing. There is an African and people's rights that says that every nation in Africa has a right to self-determination. The right to determine their own status. What is important to, we will defend our land until we separate from Nigeria. When we separate from Nigeria, the matter is settled. They cannot come to our land anymore. And that's all. Yeah. But apart from defending our land against the people who are coming to kill us, we are not fighting for self-determination in an angry, noisy, irresponsible, violent manner. We are not. Anybody announce Sunday go is a wanted person and close global account here, personal account, bank account, business account here. And the way things are going now, we are going to take Tinubu to court over those accounts. Yeah, we will. And we will win because the true government Benin Republic or arrest Sunday go hold there, go transfer from. But the courts in Benin Republic started to ban Agba. Ale Jotam Sunday like lawyer that night. By the time it was morning, lawyer will make it possible that for anybody to want to Sunday loss in Nigeria. We are a civilized people, an educated people. You can't treat us in any shabby manner. The laws exist and the courts exist. And we will use the power of the courts and the power of our intellect to defeat your purposes. Yeah. Sunday Republic. Sunday I don't get in our to sue ìjọba Benin Republic. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àfẹ́ máa sọ torí ọ̀rẹ́ wa làwọn Benin Republic. I lọ sue wọn ní ECOWAS court. And ECOWAS said, yes, you are right. One the right láti hold the bunch of hold the Yeah. Yeah. We are not a people you can toy with, Bola. Bá lẹ́ni tó sọ fún ẹ pé torí pé a fẹ́ support a fẹ́ kó bá lè win election lọ fìyà jẹ àwọn èèyàn ẹ sọ fún wọn lọ́hùn wípé àwọn tí a ní kí n lọ fìyà jẹ yẹn wọ́n ṣòro fìyà jẹ o. So finally, mo fẹ́ sọ fún ẹ̀yin ọmọ mi gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Oòduà ẹ má bẹ̀rù kankan ẹ má bẹ̀rù Tinubu àti ìjọba ẹ̀ tí ọlọ́pàá kan bá handle ẹni Yorùbá bọ̀ now from now on tí ọlọ́pàá kan bá handle ọmọ Yorùbá kankan ní rough manner over the fact pé ọlọ́pàá rí ẹ wọ singlet Yorùbá nation àbí pé ó gbé flag Yorùbá nation dání ní títì àbí pé òun ṣe kìnìún kan láì báyàn kankan jà láì ṣe pé ọlọ́pàá kan wá mú ẹ we will drag that policeman
not only to Nigerian court, but to international court, international criminal court. Mo gbàgbé mi ò sọ fún yín. Ara àwọn tó serve under Buhari, a ní case against wọn níwájú international criminal court. Àwọn generals wọn kankan. Yes, we have a case before the International Criminal Court. And International Criminal Court is of I want to investigate the case. All that because there is truth in what we are saying. So very soon they will tell us when the case will start. We will use the court against you. But one can show my young. Oh, the shabon wine. Oh, the shaburo wine. Oh, the shenya wine. If you want to treat us like animals, we will fight you with the power of civilization and the law. Yeah. We are civilized people. So, Enyama, Yoruba nation now, no looking back. Another thing, too, mo fẹ́ tún sọ fún Bọ́lá tí ò kì í ṣe fún àwọn ọmọ wa nìyí. Ǹjọ́ Bọ́lá ǹjọ́ ṣó o mọ̀ pé àwọn Boko Haram ló kúnná àmì lẹ́nu? Ṣó o mọ̀? Gbogbo ayé ló mọ̀ yẹn. Ọmọ kékeré tó ń lọ sí school ní Nàìjíríà mọ̀ pé àwọn Boko Haram wà ní àmì. Gbogbo èèyàn ló mọ̀. Àbí president wa ò mọ̀ yẹn. Ẹni tó ṣáájú ẹ̀ as president ló kó wọn wọbẹ̀ tó ní wọ́n ti repent. Tó ní wọ́n ní right láti wà restored as legally correct citizens. Tó kó wọn síbẹ̀ tán ti wá sabotage àmì láti jọ yẹn tí àmì yẹn ò lágbára mọ́ against terrorists because àwọn èèyàn wọn ló wà nínú àmì yẹn tán ní kó lọ máa bá terrorists jà. Àwọn terrorists ló wà nínú àmì tán ní kán lọ máa bá terrorists jà. Kò lè ṣiṣẹ́, kò lè ṣiṣẹ́, kò síbi tán ti ń pàdé ara báyìí tí ò kì í ṣe àwọn terrorists ló ń win. Wọ́n máa pa Nigerian soldiers, wọ́n máa kó àwọn kan lọ in captivity, wọ́n máa jó Nigerian base, wọ́n máa kó gbogbo arms tó wà ní Nigerian base, wọ́n máa kó lọ pátápátá tí ò sí kankan tí anybody á ṣe, kì í ṣe base kan ṣoṣo ni. Ó ṣẹlẹ̀ nílẹ̀ Sokoto, ó ṣẹlẹ̀ ní Niger State, ó ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ bí mi ò rántí báyìí tó jẹ́ pé tí àmì Nàìjíríà àti sójà àmì Nàìjíríà àti àwọn Boko Haram àti àwọn ISIS àti àwọn kiri gbogbo tí wọ́n bá pàdé àwọn terrorists ló ń win báyìí o. Àwọn sójà ti wà ò lè win against wọn. Why? Not because our boys who are in the army are not competent people, but because you have sabotaged their effort by putting among them terrorists. Our terrorists in Nigeria ló wá fún ní authority. My authority, I authorize to go and crush your own people in Yoruba land. Àwọn terrorists tó wà tí inú wọn tán wáyé kan lè wọlé Yorùbá kan wá crush wọn lè wá. Ìwọ wá ń fún wọn ní authority báyìí pé kán máa lọ crush. Why should we continue to treat you as our brother? So we will treat you as President of Nigeria. If anything happens to any of our boys, we will take you to the International Criminal Court. It's as simple as that. Meanwhile, our boys are not going to stop doing what they are doing, because what they are doing is totally legitimate and legal. They are going around determination. Yoruba nation, no going back. Yoruba nation, now. And so they have a right to say that. They are not stopping anybody and beating anybody.
5 of our 6 state capitals in the Southwest. And they were humongous rally. Yeah, they were humongous rally. The first of them was the smallest. That was the one we held in Ibadan. Just 1.2 million. And when you know what, man. The last one was the largest of all, about 3.1 million people. Shut down the whole. Gbogbo Yorùbá pátá lé lóko náà sọ pé èdè wa jọ wá lójú lápárapọ̀ dá dúró Yorùbá nation must stand. Gbogbo Yorùbá pátá lé lóko náà sọ pé èdè wa jọ wá lójú lápárapọ̀ dá dúró Yorùbá nation must stand. À ń fi àsìkò yìí ṣe ìkéde fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ láti gbáradì fún àwọn ìwọ́de tí ń bọ̀ lọ́nà nípa pàtàkì orílẹ̀-èdè Yorùbá nation àti wípé ìdí tí a fi gbọdọ̀ dá dúró gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Yorùbá. Ìwọ́de yìí náà ni a máa ṣe káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire bí tí bàbá wa onímọ̀ ẹ̀rọ emeritus professor Adébánjí Akíntóyè yóò ṣe olùdarí rẹ̀. Ọdún 2025 yìí náà ni yóò bẹ̀rẹ̀, a sì máa kàn sí wa nípa oṣù àti gbogbo ohun tí a bá fẹ́ mọ̀. Olùkéde Ọláyọmí Kóìkì, agbẹnusọ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Tẹ̀lé lórí so gbogbo ọmọ Yorùbá àtọ́fà ilẹ̀ Yorùbá àti ìjòyè wọ́n láwọn ò faramọ́ kí Fúlàní máa jí wa gbé wọ́n máa jẹ oko wa kọ́ máa dà wá láàmú. Akọni tó ń yọni léwu tó ń gbani sílẹ̀ lójú ogun. Òun lápẹ̀ lálágbára. Mo mẹ́wé mo mẹ́kò mo lóògùn tó ń jẹ. Níwọ̀n bá ní o ṣe níwájú ìbò. Lẹ́lẹ́ tí ó máa fẹ́. Lẹ́lẹ́ tí ó máa fẹ́. Lẹ́lẹ́ tí ó máa fẹ́. Àtìyá o. Sunday Igboho leads other Yoruba nationals to 10 Darwin Street to petition the British Prime Minister for independence of the Yoruba nation, the secession and self-determination for all Yorubas from Nigeria. Yeah, it's kind of like the Biafran agitation thing that has been going on for wọ́n lu ẹnìkankan o, ọlọ́pàá ò ní ìdí láti caution anybody o, ẹnìkankan ò attack ilé onílé àbí bà mọ́tò onímọ́tò jẹ́ o. Everything went smoothly. They were a family of young people seeking their own legal right in society. That's all. So my advice to you, Bola, is to go and tell the world that that your order does not appeal to people who are seeking their self-determination peacefully. Go and tell the world. You need to, in order to recover some of your image, in order to reestablish yourself among your own people.
What you have done now is horrible. You can make it better a little. God bless you. God bless Odua. God bless all the children of Odua everywhere. We are not afraid of anybody. We will take our country from Nigeria very soon, no matter what anybody does. Thank you very much. Okay. Ẹ ṣé dádì, ẹ ṣé àdúpẹ́ sà. Àní bàbá kan, bàbá ara tó mọ ìyá ọmọ, wọn ò fi wá ṣeré. Bàbá ara tó mọ ìyá ọmọ, wọn kọ́ wa lẹ́kọ̀ọ́ o. Barapa lápapọ̀ ẹ̀jẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Akin ọmọ Yorùbá lápapọ̀ tìlé tó kó ẹ̀mí àbọ̀ ẹ̀bá nǹkan mọ Adéyẹmọ. Chief Sunday Adéyẹmọ Ìgbòho orúkọ ńlá tí ń jámọ̀ láyà bí àrá orúkọ tó ń dẹrù bo lórúkọ gan-an. Ọmọ Yorùbá ẹ má sùn o torí pé bùrà a kò lè fojú kégbodò láyé títa ríro lẹ̀dá ń kọlà wúrà tó máa dán alànà kọjá dandan o. Ọ̀wọ́n irin ní má bẹ̀rẹ̀ wọ̀nà ẹ̀dá kan ò lè ṣì wá lọ́nà mọ́ ẹjẹ́ àfìmọ̀ṣọ̀ kan ká lè débi re ẹjẹ́ àjọ gbárùkù ti Sunday Ìgbòho ṣá ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú Alágbàdo Òde ọmọ atapẹ̀tẹ̀ wọnú omi ọmọ gèdèlè wodò sànyà ìsànyà ò rẹ́ràn bàbá yín láàrin ìdí omi kò sì náà ń kán sí yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè Ìgbòho ìkan ṣe yín ní dábọ̀dàbọ̀ ìkan ní mọ́ rọra ìkan tó kù nígbà tí wọ́n ò mọ̀ Ìgbòho mọ̀rẹ́ kí ló dé Ìgbòho mọ̀rẹ́ sí ọmọ òpópó sanran ìgbàgede Ìgbòho sùn wọn láláìsí bẹ̀rẹ̀ wọn ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn òní bímọ méjì ní Ìgbòho mọ̀rẹ́ bẹ́sìn bá bímọ méjì ní Ìgbòho àfikàn pọ̀pọ̀ sí amúkan yòókù bọ̀ sànyà àtúmúyà rẹ̀ tí ò lọ́rọ̀ gbọ́ àfiṣẹ́rù wálé wàrà mòjé ọmọ onílé ọ̀la àwọn àjòjì tó ń ṣe ségesège tọ́láwọn ò ní bomi kó sí mu wọ́n láwọn ò ní bomi sànyà wẹ́sẹ̀ ìgbà tójú kò fi rí ń kọ́ gbogbo wọn náà sáré bomi kó sí mu wọ́n sì bomi sànyà wẹ́sẹ̀ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó kù ní gbogbo ayé fi ránṣọ kiri gbogbo ọmọ Yorùbá Sunday Ìgbòho onírèlẹ̀ láéláé torí àbá lásán nìkan ń dá òkúta ò ṣe gbé fún wọn o ìmọ̀ràn lásán ni ti balùwẹ̀ kò pọ́sibú kó dòdò láyé ń bí ó kún díẹ̀ kí tọ́ domi láéláyé ìtọ́ mi lè domi. Sunday Ìgbòho arógun má ti dí tó ń jà fẹ́tọ̀ Yorùbá ní tilé tó kó. She